èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ ò léegun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ó máa tójọ́ mẹ́ta ẹ̀yin tèmi nídìí àsíbúrà ó tójọ́ mẹ́ta o ṣé àlàáfíà ní gbogbo yín wà o. ṣé àlàáfíà ní gbogbo yín wà. ṣé àlàáfíà ni mo bá gbogbo yín o. ṣé mo bá gbogbo yín ní àlàáfíà. bàbá yìí náà ṣì ni o ò nífẹ̀ẹ́ lómi ṣe mí o. wá o n ò nífẹ̀ẹ́ lómi ṣe mí o. òtútù yẹn pọ̀ òtútù yẹn ó pọ̀ ó nẹgba ètútù yẹn nẹgba. How are you? ẹ bá mi ṣe àìtò yìí mi ò ní pẹ́ lórí ẹ̀ rárá àtọ́. ẹ bá mi jù sọ fún ẹ invite àwọn èèyàn fún mi ẹ invite wọn fún mi ẹ invite wọn dáadáa fún mi. òtútù yẹn pọ̀ ṣé rí obìnrin tí ò bá ní ọkọ lásìkò yìí ò dá o. ọkùnrin tí ò bá dẹ̀ jẹ́ wípé kò ní aya lásìkò yìí kò dá òtútù yìí ò ṣe kó. gbogbo ipátá tó dẹ̀ jẹ́ wípé ẹ̀rẹ̀ wá ní àkókò yìí tó dẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ wípé bàbá náà ṣì ní bàbá tí ò gba nonsense. bàbá bàbá tó dẹ̀ jẹ́ wípé bí ẹnikẹ́ni mo pósì gangan láàrin ọjọ́ méjì yìí. mo pósì fọ́tò Ìgbòho ṣà mo pósì ẹ̀ láàrin ọjọ́ mẹ́ta yìí. bó ṣe mo pósì fọ́tò yẹn báyìí àwọn èèyàn kó fọ́tò yẹn jẹ o ó kó fọ́tò yẹn jẹ ní rọ́ṣirọ́ṣi ni. ṣé rí mi ò tí ì ní kankan láti sọ nísìnyí. ẹ rí wípé bàbá dákẹ́ mi ò wá sórí online mi ò dẹ̀ sọ anything. mo kàn wà ní TikTok tí rẹ̀ pé mo kàn ń jù nǹkan lóríṣiríṣi mo kàn ń jù ni. wáyé tó rẹ̀ jẹ́ gómìnà rẹ̀ jù mo wà ní TikTok tí mo ń jù bẹ́ẹ̀ ni wípé àwọn èèyàn mi mo fẹ́ kẹ́ wà wíà àdá fún yín. ṣé rí ẹjẹ́ sọ nǹkan fún yín o. ẹni tí ò bá fẹ́ wípé kí n ṣe pé fún má dé orí péjì mi kó àsọsọkúsọ o. because tó bá dé péjì mi tó bá sọkúsọ bẹ́ẹ̀ máa gba ìpè máa ṣe fún yín o. mi ò ní ṣeré rárá ni. tó bá dé péjì mi ẹ ṣe normal. tó bá dé péjì mi ẹ ṣe normal. kárèdí normal. àmọ́ tó bá dé péjì mi tó bá máa sọsọkúsọ wo àsìkò àwẹ̀ làwà yìí o màá ṣépè fún onítọ̀hún tó rẹ̀ jẹ́ wípé ó máa bá ìpè yẹn báyìí á wá bí tó máa ti wẹ̀ tí ò ní rí. òun ló happen tó rẹ̀ jẹ́ pé mò ń ṣe gentleman mi ò wá sórí péèjì mi ò lọ sórí báwo ló ń pè show tí mo ṣe show. dídọ̀ mi ò ṣe show ni wípé mo fẹ́ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ náà. mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. wáyé tí mo fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà a fẹ́ wò ó. ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà a fẹ́ wò ó. ṣé àwọn tó ń gbéra wọn lọ sí kóòtù ṣó ń win ni ẹ̀ àbí wọn ò win ni ẹ̀. bàbá wa tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run ràn lọ́wọ́ tó dẹ̀ jẹ́ wípé ó dépò ààrẹ yìí. bàbá ṣọ́hùn tó bá ti débẹ̀ kó ṣe nọ́mà.
ẹ kó gbogbo àwọn Yorùbá nation nítorí pé mò ń sọ̀rọ̀ yìí ní ọjọ́ tó kọjá. Mo ní iṣẹ́ rí àwọn èèyàn tá à ń bá tò ní Nàìjíríà yìí, àwọn tó dáa ká má sọ mí ni wọ́n. Àwọn kejì ajá ni wọ́n nítorí pé wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ èèyàn á dáa fún yín. Ọ̀rọ̀ èèyàn báyìí ṣe ni ó máa ní wọn lára. Ìdí ni wípé bàbá wa nísìnyí báyìí Ọlọ́run ti gbé débẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Inú àwọn mi ò dùn tó dẹ̀ jẹ́ wípé ó gbé lọ́kọ́ á dà fún ẹ̀ṣẹ́ ní bó ṣe ń gbé sókè yẹn, bó ṣe ń ju yẹn, bó ṣe ń ju yẹn, ilé ayé ẹ̀ máa ní ìsinmi. Ẹ̀rí bá ti ṣe o, ẹ̀rí ọ̀nà gbégbá o. Ẹ bá mi ju show yẹn, ẹ bá mi jù kó lọ viral. Ẹ jẹ́ kí show yìí kó lọ. Mi ò ní pẹ́ rárá. Ìdí tí mi ò ní pẹ́ nínú show yìí òun ni wípé the way tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn like ìlú Nàìjíríà yẹn ó ga. Bàbá ó ga o. Báwo ló ń pè orúkọ chairman Central Bank kọ́ ló ń pè? Ó ń fi ebi pa èèyàn ní Nàìjíríà yẹn, èlòmíì pàápàá báyìí kò mọ bó ṣe máa jẹun. Tó bá sẹ́ndì owó sí èlòmíì pàápàá báwo ló ṣe máa gbà. Náà nísìnyí báyìí àtẹni tó ń ta gàrí, àtẹni tó ń tẹ ẹ̀wà, ẹni tó ń tomi, gbogbo wọn ló ti ń gba transfer báyìí sìn. Ìlú wo la wà yìí? Olórí Central Bank ṣé ò ní ṣoríire ni? Ṣé ayé ẹ ṣé ó fẹ́ bàjẹ́ ni àbí ó wá wípé kó ṣoríire àbí kó dàgbà kó tó kú? Àwa báyìí tẹ́ bá máa bá wa yàn sọ̀rọ̀, a máa sọ òtítọ́ ọ̀rọ̀. Ní ọjọ́ kìíní àná mò ń sọ wípé Nàìjíríà, ìlú tó dáa ní Nàìjíríà. Àmọ́ àwọn tó dẹ̀ jẹ́ wípé kò wá lọ síwájú Nàìjíríà kó pọ̀ o. Ẹ má sá lọ, ẹ má sá lọ, mo lẹ́ ń lọ. Ẹ dúró, ẹ já yanjú ọ̀rọ̀ tèní, ẹ já yanjú ẹ. Mo lẹ́ ń sá lọ, ẹ má sá lọ. Ẹ dúró, ẹ jẹ́ ká fún àwọn ará bíi ní gbàgbós. Bàbá oníjàngbọ̀n rè. Ìgbẹ́ ò léegun, ẹni bá tẹ̀ ló máa ń tiró. Ọkọ̀ oṣó, ọkọ̀ àjẹ́, ọkọ̀ ìmèrè. Bàbá yìí ló tún wá tó wá ń bá ìsọ̀rọ̀. Bàbá Aṣíwájú Tinubu, Ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ o. Ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ o. Àmú gbogbo iṣẹ́kíṣẹ́ tó bá ṣe ẹgbẹ́sẹ̀gbẹ́ kan kó dẹ̀ mọ̀ pé Yorùbá nation ó wà ń bẹ̀ o. Bàbá àgbà wípé Yorùbá ní nítorí pé mo ń wà lórí Facebook, mo ń gbọ́ lóríṣiríṣi wípé ẹ ò ní dìgírì, n ò mọ̀ skul tó lọ tó ní sàfídígéètì, èlòmíì kàwé tí ò kagbọ́n. Bàbá a gbọ́ lóòótọ́ wípé ò kàwé ò ní sàfídígéètì kankan, àmọ́ Ọlọ́run á fún ẹ ní nọ́lẹ́jì kó lè ṣiṣẹ́ yìí. Mo fẹ́ kẹ́ ẹ pé gbogbo àwọn ènìyàn bàbá, bí Ọlọ́run bá ràn ẹ́ lọ́wọ́ tó bá débẹ̀, tí àwọn ọ̀tá tó wà lẹ́yìn tí ò bá ti pa ẹ́, àwọn tó bá dùpò ààrẹ yìí tó ò bá ti pa ẹ́, tó bá débẹ̀ bàbá, Sunday Adéyẹmọ Gbòho ṣá, ó mọ̀ dáadáa. Nàìjíríà ti lé ọkùnrin sí ìdí báwo ni pé ìlú tó dẹ̀ jẹ́ wípé kì í ṣe ìlú ẹ̀. Bàbá
nítorí pé ọkùnrin yìí lọ síwájú ló ń wá o. Tí Ọlọ́run bá ràn ẹ́ lọ́wọ́ sáà tó bá ti dépò ààrẹ, ẹ pé wọn àti Bánjí Akíntóyè, ẹ jẹ́ kí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta má jẹ́ kẹ́nikẹ́ni wà ńbẹ̀, ẹ tilẹ̀kùn mọ́rí, ẹ bá wọn sọ̀rọ̀. Kí ni nǹkan tó dùn wọ́n lọ́kàn, bàbá, ẹ béèrè lọ́wọ́ wọn. Ẹ má jẹ́ wípé àwọn jẹnúmàdàrú kó wá bá ẹ tó sọ wípé irọ́ o, ẹ má fà á mọ́ra, báyìí ló máa ṣe fún ẹ. Ṣé rí, ẹ jẹ́ ń sọ nǹkan kan fún ẹ lónìí. Èèyàn dáadáa lọkùnrin yẹn o. Èèyàn dáadáa lọkùnrin yẹn. Òun àti Professor Bánjí Akíntóyè, wọn ò ṣe èèyàn burúkú o. Èèyàn dáadáa ni wọ́n o. Wọ́n kàn ń jà fún ìran Yorùbá ni. Wọn ò jà wípé nítorí pé gbogbo àwọn tó gbà nowhere tó wá dé Yorùbá nation tó wá bàjẹ́, tó dẹ̀ jẹ́ wípé àwọn politician ló rán níṣẹ́ bí Rúbì Madam Onítìrí tó wá, ó wá láti nowhere. Àmọ́ ọmọ tó bí, àmọ́ ilé tó ń gbé, ó wá rán àwọn ọmọ wípé kán lọ sí local government by local government, kán lọ bá wọn jà, kán sọ wípé ń ṣe ni àwọn ti fẹ́ gba Yorùbá nation. Bàbá, Madam Onítìrí, ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín sà, kì í ṣe ara wa o. Madam Onítìrí kì í ṣe ara wa, ọmọ àlè ni. Ó kàn dé láti nowhere tó wá dàárín wa rú tó tún sá padà ni o. Madam Onítìrí kì í ṣe ara wa o. Àrùn tí níjọ́ tó dé ní ọjọ́ kìíní àná, àwọn èèyàn ń sọ fún wípé ń bò ní obìnrin yìí ti wá. Àwọn tí ò mọ̀ ń sọ wípé ó fẹ́ ràn wá lọ́wọ́. Ó bẹ̀rẹ̀ sí gbé wa sókè wípé ká lọ wá 5 million petition. Tá bá ti rí 5 million petition yẹn o, Yorùbá nation automatically ni pé àtìgbà nìyẹn. Màmá yẹn mọ̀ wípé ó ṣiṣẹ́ fún àwọn politician ni. Àwa gangan fúnra wa àmọ́ wípé ó ṣiṣẹ́ fún àwọn politician ni. Àmọ́ ibi tí yóò bá lọ, tí ò bá tí ì débẹ̀, ó sì máa ronú ni, ó sì máa sáré ni. Ibi tá a lọ, a ò tí ì débẹ̀ ni. Òun ló hábùn tí Madam Onítìrí wá tàn wá. Àmọ́ Madam Onítìrí, ibikíbi tó bá wà nínú àkókò yìí tó bá gbọ́ show mi, mo fẹ́ kó bọ́ta kó wá tọrọ àforíjì. Mo fẹ́ kó bọ́ta kó wá tọrọ àforíjì. Àmọ́ tí ò bá bọ́ta láti wá tọrọ àforíjì, òṣìṣẹ́ ìpè kí o ṣépè fún ẹ. Òṣìṣẹ́ ìpè kí o ṣépè fún ẹ. Àmọ́ àwa ò ready láti ṣépè fún ẹ ní àkókò yìí. Àwa ò tí ready. Àmọ́ èpè ẹyọkan tí màá ṣe fún ẹ ni wípé orí ẹ ti burú nítorí pé o wá láti wá tàn wá. O wá láti wá tàn wá, láti wá dàárín wa rú. But ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ lónìí, mo fẹ́ kó o gbọ́. Tó bá jẹ́ pé ẹnikẹ́ni bá wà lórí show mi, tó bá jẹ́ ènìyàn tó mọ̀ Madam Onítìrí, kẹ́ ẹ sọ fún wípé kó bọ́ síta gbangba, kó wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn Yorùbá. Nítorí pé ibi tá a wá díẹ̀ dé pàápàá báyìí, ẹ bímọ fún Abíọ́lá o. Ẹ bímọ fún Abíọ́lá, ò parọ́ ni. Nígbà tó o sọ pé o bímọ fún Abíọ́lá, tó ń sọ wípé òkè o, ẹ jẹ́ kán lọ ṣe DNA ọmọ yẹn, o sá lọ, ò dúró. Tó bá jẹ́ pé o dúró ni,
a mọ̀ wípé lóòótọ́ ò jẹ́ ìyàwó Abíọ́lá. Àmọ́ ò dúró tó ṣe díẹ̀ ní àwọn ọmọ tó sọ pé ó bí fún Abíọ́lá. Àìmọye lòmíì tó bímọ fún Abíọ́lá náà. Àmọ́ ìwọ wá láti nowhere. Ó gbà bọ̀dẹ̀ fún wa. Ó dá orúkọ ọkọ ẹ pé MK Abíọ́lá ìyàwó ẹ ló jẹ́. Kóró ló máa gbá ẹnu ẹ pẹ̀lú irọ́ tó pa yẹn. Èmi ò wá fún ẹ lónìí láti sọ̀rọ̀. Ohun tí mo wá láti wá bá bàbá wa sọ, Aṣíwájú Tinubu, òun ni wípé bí gbogbo Yorùbá bá wà níkè òkun, bí gbogbo Yorùbá tó bá wà níhò ilẹ̀, bàbá, a bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí ipò yín wípé kó pe gbogbo pátápátá kó fà wọ́n mọ́ra o. Mo tún sọ lẹ́ẹ̀kan wípé kí Ọlọ́run kó rọra ẹ̀mí ẹ o. Tí àwọn Fúlàní tó sọ wípé òun ní ìbò tó dẹ̀ jẹ́ pé kó máa wá pa ẹ́ ní ọjọ́ ọ̀la fún wa. Nítorí pé ohun tó da àwọn Fúlàní ń ò gbà. Ó rí nísìn gbogbo ènìyàn ló ti sọ káàkiri tó ti gbé ẹ lọ kóòtù tó ní ìbò yẹn pé ó ń rígi ẹni. Anyway, kò sí bó ìlú yẹn tí ó ṣẹlẹ̀ ní ìlú kan, ó ṣẹlẹ̀ ní ìlú Amẹ́ríkà, ó máa ń ṣẹlẹ̀ káàkiri ni. Kì í ṣèlú Nàìjíríà ní kọ̀ọ̀kọ́. Ibi tí ènìyàn bá máa dé láyé ìyá débẹ̀. Ibi tí ènìyàn bá máa dé láyé yìí á débẹ̀. Má jẹ́ kí ẹnikẹ́ni kó wá bá ẹ. Nítorí pé a ti gbọ́ nínú àwọn ọmọ àlè tó wà ní ọmọ Abíọ́lá, Irúbikọ́lá tó sọ wípé tó bá jẹ́ wípé àwọn Yorùbá nation tó bá jẹ́ pé wọ́n bá mú Sunday Igboho àti Professor Banjo Akintoye jẹ́ kán pa á ni. Ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ tiẹ̀. Irú ìwà tó happen nígbà tí bàbá ẹ̀ kú, ogún tí bàbá ẹ̀ filẹ̀ ṣó pín ni. Kò lè pín nítorí pé olè ni. Ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ olè ni. Ìdí ni wípé ó dẹ̀rọ wípé òun máa dépò ààrẹ, ò ní débẹ̀. Àwa la sọ fún nítorí pé a mọ̀ wá ẹ̀. Bí irú ẹ̀ báyìí bá dépò ààrẹ, ó dàbí pé Nàìjíríà ò ní kú onípò tó wà. Àmọ́ àwa o, kó jẹ́ 100 years. Tọ́lọ́ bá ti dá ẹ̀mí wa sí tí Yorùbá nation bá bọ́ sí o. Àwa sì wà ní Yorùbá nation náà. Àwa ò lè kúrò. Nítorí pé ẹlẹ́dẹ̀ tó bá jẹ àgbàdo tútù. Mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa. Ẹlẹ́dẹ̀ tó bá jẹ àgbàdo tútù kì í gbọ́ràn mọ́. Àwa àti jẹ àgbàdo tútù Yorùbá nation. A lè fẹ́ Yorùbá nation lẹ̀, a lè dà wọ́n. Nítorí náà ni à ń sọ fún wípé ẹjọ́ ìtorí t'Ọlọ́run. Ire tó rẹ̀ jẹ́ wípé Ọlọ́run bá fún ẹ ní agbára. Tẹ́ ẹ mọ̀ wípé Yorùbá nation yìí tí ẹni Yorùbá nation yìí ìran ẹni Yorùbá nation yìí ohun tá a fẹ́ ni ẹ múra. A lè jókòó. A lè jẹ́ kí ọ̀tá kó yọ̀ wá. A ní jẹ́ kí ẹnibi kó yọ̀ wá. Gbogbo èrò tí ọ̀tá ń rò lórí wa wípé Yorùbá nation kò ní ṣe gbà. Ẹ ní sùúrù. Àmọ́ ẹni tó ṣe fẹ́ di president ń sìn Yorùbá ṣì ni. Àbí Yorùbá kọ́ ni. Yorùbá ni. Yorùbá ṣì ni. Mo dẹ̀ nígbàgbọ́ àti ìdánilójú wípé ó máa ṣiṣẹ́ yìí. A ṣe dé ibi tó dẹ̀ jẹ́ wípé inú àwa Yorùbá máa dùn. Anyway,
a ṣì ń bọ̀ akàngbé kékeré kan àgbé wá fún ẹni àmọ́ Yorùbá nation o àwa ò padà sẹ́yìn rárá. Àròlé bàbá tẹ́ntẹ́n àròlé bàbá tẹ́ntẹ́n mo kí ẹ. Àròlé bàbá tẹ́ntẹ́n mo ní mo tún kí ẹ lẹ́ẹ̀kan sí. Àròlé bàbá tẹ́ntẹ́n mo kí ẹ o. Gbòhóṣà bàbá Májàsọ́lá. Professor Banji Akintoye. Gbogbo pátápátá ni mo kí o. Mo dẹ̀ kí media presenter. Mo kí gbogbo ìbámbàm. Ọlọ́run adá gbogbo yín sí. Àríbá ti ṣe àrí ọ̀nà gbégbà. Ayé wa kò ní bàjẹ́. Ògo wa tàn. Gbogbo ohun tí a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó dáa Ọlọ́run á ṣe fún wa. Yorùbá nation ò ní bàjẹ́. Ààrẹ tuntun bàbá wa tó dáa ẹjọ́ ẹ túnṣe o. Bó ṣe owó òsì ní o ebi ló ń pa wọ́n. Bàbá ẹ torí t'Ọlọ́run. Mi ò mọ̀ bó ṣe ọkùnrin yìí tó jẹ́ ọ̀gá Central Bank yìí. Ẹ sọ fún ẹjọ́ owó tuntun àbí owó àlùkù ẹ jẹ́ kó máa ná pọ̀ ó máa change owó káàkiri àgbáyé. Ẹ ní mọ̀ ó máa change owó ní gbogbo káàkiri àgbáyé. Kò lè tó yìí. Ìyanu á ṣẹlẹ̀. Mo ti ń bọ̀ láti wá bá yín. Mo ti ń bọ̀ láti wá bá yín. Ọ̀rọ̀ sì wà ó ti pọ̀. Ó pọ̀ lẹ̀. Ó kẹ́tíkẹ́. Ẹ má wọ́rì. À ń gbé bọ̀ àbá yín. Àmọ́ ẹ ti rí bàbá yín nísìn lórí online ó ti pẹ́. Bàbá yín náà ṣì ni o. Òtútù ni òun ló hábùtà múra báyìí. Ẹ má bínú. Ẹ má bínú. A ti ń bọ̀ láìpẹ́ yìí. Àmọ́ obìnrin olórí bú yìí o. Ẹ lọ wá bí kan sá sí àwa ànígbà fún ẹ. Madam Onítìrí. Ẹ ṣé God bless you. Èèyàn mi ní diaspora. Ṣé rí ẹjẹ́ ń sọ nǹkankan fún yín lórí kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ṣé rí ẹni tí ọ̀tá bá ń lé kó máa sáré. Mo ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ẹnikẹ́ni tó bá kọ̀kọ̀ kú kọ sórí péèjì mi o ikú máa pa á ni o. Ọlọ́run mi ò ní parọ́. Ẹ ṣe nọ́mà. Àmọ́ bàbá wa Tinubu mo ti sọ̀rọ̀ sí ẹ lóríṣiríṣirí o. Mo ti bú ẹ lóríṣiríṣirí. Mo ti fẹ́ ṣe báde fún ẹ rí ẹ wá. Àmọ́ nísìn Ọlọ́run rẹ̀ lọ́wọ́ tó fi di ààrẹ Nàìjíríà. Mo ti sọ fún yín sísà. Ẹ rántí o. Yorùbá nation. Yorùbá nation. Jaja ọba Ìjàjà mo tún bá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹni sí Yorùbá nation o. Gbogbo ẹ̀yin ọba tó wà ní ilẹ̀ Káàárọ̀ Kájíire o. Ẹ rántí wípé Yorùbá nation. A fẹ́ Yorùbá nation. A fẹ́ jẹ́ ìrántí wa. Ẹ wo Kútọ̀nù bó ṣe kéré tó. Ó ń gbádùn bẹ́ẹ̀ o.
á dáa fún gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Yorùbá nation kó ní lọ síwájú ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọkàn yín á balẹ̀ o lẹ́ẹ̀kan sí ààrẹ ààrẹ Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ inú ẹ̀ á dùn o ayọ̀